Ọlọ́run masa bá wa kí Ànábì wa Muhammad. Ọlọ́run masa bá wa gẹ̀ kó masa bá yọ́nú sí. Àwọn onímọ̀ wọ́n wo bá Ànábì ṣe rí. Wọ́n wá jẹ́ ká mọ̀ tí ń jẹ́ makana Ànábì àti mansila rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Inú gbogbo tí Ọlọ́run ọba dá àti ntọ́dá tá a mọ̀ àti èyí tọ́dá tó láàmà tó ní wáyà lókùnmọ́ tá a lámú. Àwọn gbogbo tí ń jẹ́ Ànábì Ọlọ́run pátá 124,000 ni wọ́n 313 nù wọn ń jòjìṣẹ́. Ọlọ́run yọ àwọn hululẹ̀ asimi mina rusuli àwọn márùn nínú wọn. Nuhu jẹ́ kan nínú wọn, Ibrahim jẹ́ kan nínú wọn, Musa jẹ́ kan nínú wọn, Isa jẹ́ kan nínú wọn, Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àmọ́ Ànábì wa Muhammad nìkan lọ́lọ́run ọba lọ́sọ̀ yìí pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. òun nìkan náà lọ́lọ́run ọba ń sọ yìí pé wa innaka lala khuluqin azim. fún ẹni tó bá mọ orí rò tó sì mòye wò yóò wò yìí pé àwọn ipò méjèèjì ìròyìn méjèèjì bí ká fún yẹn ní award tọ́lọ̀ ń fa Ànábì Muhammad á wàá wò pé kí ló bí. Wọ́n ní wọ́n pín ọ̀rọ̀ yẹn Ọlọ́run ọba níta ń pè ní hujub ọ̀rọ̀ yẹn ń bẹ, níta ń pè ní náfìlà ń bẹ, èyí à ń pè ní mustahabu ń bẹ. Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí la wà mọ́ bó ṣe wúwo sí. Níta bá pè lọ́rọ̀ yẹn bọ́ ọ bá ṣe ọgbà ládàá bó ṣe ó jìyà. Èyí tá a bá pè ní súnà tó o bá ṣe ọgbà ládàá bó ṣe kò sí akátẹ́nì kó fi jọ ń bẹ̀ ká tó wá pé mustahab. Bọ́ bá wo tí ń jẹ́ àwọn ọ̀rọ̀ yẹn Ọlọ́run ọba tí a bá wo alukur'an inú ọ̀rọ̀ Ọlọ́run ọba ní inú kíkí wà, inú ọ̀rọ̀ Ọlọ́run ọba ní àwẹ̀ wà, inú ọ̀rọ̀ yẹn Ọlọ́run ọba ní sàká wà, inú ọ̀rọ̀ yẹn Ọlọ́run ọba ní hajj wà. Nítorí tí ọba ti wo gbólóhùn tọ́lọ́run ọba fi sọ ìgbà tọ́lọ́run ọba tó fẹ́ sọ̀rọ̀ ọ̀run ó ní ìgbà tó fẹ́ sọ̀rọ̀ àwẹ̀ ó ní ya ayyuhal ladina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal lazina min qablikum la'allakum tattaqun. kẹ́límà kùtìbà ọ̀rọ̀ yẹn ni. kutiba alaykumus siyamu. kò sí ní jẹ́ kùtìbà fòrídọ̀. Abakumullah. pé àwẹ̀ yìí mo ṣe lọ́rọ̀ yẹn lé ilé rí kìí ṣe pé tó bá wù mí kìí ṣe àwẹ̀ tàtàwá bíi Monday and Thursday pé Ramadana o ọ̀rọ̀ kutiba yìí. alaykumus siyamu. ilá bisarati sáàrùtù ẹ̀ náà ni pé tí síhà rẹ̀ ẹ̀ tìrì ọba gbé àbọ̀ ọba fẹ́ nínú àjò tó lágbára ọlọ́yẹ̀jú ẹ̀ ìmọ̀fẹ́ lò kẹ́lìmọ̀fẹ́ lò bẹ̀ kẹ́lìmọ̀ kùtìbà kutiba alaykumus siyamu. ọ̀rọ̀ yẹn ní jẹ́ bẹ́ẹ̀ ni tó bá wo núurun kẹ́límà tó sọ̀rọ̀ dọ̀rọ̀ yẹn ni pé akímù sọ̀lá. akimi salata liduluki shamsi ila gasaki layli wa qur'ana al-fajri inna qur'ana al-fajri kana mashhura. nítorí sọ́dọ̀rọ̀ yẹn lé wa lẹ́rìí ni yí pé akímù sọ̀lá. gẹ́gẹ́ bó sọ pé kùtìbà alaykum siyam ọ̀rọ̀ yẹn ní jẹ́ bọ́bá kò níbi irun bẹ́ẹ̀ ni tọ́ba débi sàká ìtọ́lọ́n fi gbé sàká wá ó ní innama sadaqat
إنما الصدقات للفقراء للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. فريضة من الله. ọ̀rọ̀ yẹn ni sàká jẹ́ tó o bá lówó lọ́wọ́ bó o bá kò níbi sàká tó o bá débi hajj ìtọ́sọ̀ dọ̀rọ̀ yẹn nígbà tọ́rọ̀ wọn bá ń sọ yìí pé. inna awwala bayti wudi'a linnasi lallazi bi Bakkata mubarakan wa hudan lil alamin fihi ayatun bayyinatun maqamu Ibrahim wa man dakalahu kana aminan walillahi ala nnasi hijjul bayti liman istata'a ilayhi sabila. walillahi على الناس حج البيت. على الناس حج البيت لمن استطاع. دل على الوجوب. على الفرد دل على الفرد. ọ̀rọ̀ yẹn láti jẹ́ كلمة ولله على الناس حج البيت. ọ̀rọ̀ yẹn yìí tó bá ti gbọ́ yé lọ́dọ̀ àwọn oníkéwu tí wọ́n ń pe walillahi على الناس حج البيت. جملة الفردية. ọ̀rọ̀ yẹn ní ń já sí. bọ́ bá wo sígà tọ́lọ́ fi mú gbogbo alẹ́ kọ̀ọ̀kan pé kùtìbà aleikum siyam akimu salat faridatan níbi sàká walillahi bó ṣe mú sígà lọ́rọ̀ yẹn ni bẹ́ẹ̀ náà lọ́wọ́ á ṣe àṣàlátù fún ànábì ṣiṣẹ́ lọ́rọ̀ yẹn kì í ṣe pé tó bá wù mí kìí ṣe pé tó bá wù ọ́ tó o bá ṣe ó jìyà ní ọ̀rọ̀ yẹn ni yí pé yá ayọ̀ àmànán. sallu alayhi wa sallimu taslim. sallu alayhi. sallu alayhi wa sallimu taslima. kẹ́nìmọ̀ sallu alayhi ọ̀rọ̀ yẹn ni. hamuru ni àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run pé ká ṣe àṣàlátù fún anabi Muhammad. àwọn èèyàn máa wò yí pé ó ṣe sọ àṣàlátù ànábì di dandan fún wa ànábì ṣe wà ní másílà ipò tó ga tó yìí nì. tọ́jà pé bàbá kírun tá a jìyà tá a bá gbàwẹ̀ tá a jìyà tá a lọ́mọ́kà tá a lówó lọ́wọ́ àṣàlátù yìí náà wọ́n ní yóò rí bẹ́ẹ̀ ìtọ́jẹ́ kó rí bẹ́ẹ̀ ni yí pé anna Muhammad sallallahu alayhi wa sallam àwọn kankan bẹ lára rẹ̀ tí ò sí lára ẹ̀dọ́ ọlọ́run kankan. inú tó wà lára nẹ́bí tí ò sí lára ẹ̀dọ́ ọlọ́run kankan ni yí pé kákọ́kọ́ wo bá nẹ́bí ṣe dàgbà inú tí ń chẹ́ǹjì àdámọ́ ọmọnìyàn láyé environment jẹ́ kan bẹ́ẹ̀ environment tí èyí ti wáyà dáadáa wọ́n ti tó ànẹ́bí environment àwọn tí ẹ̀mí wọn lé al-arabu asadul kufra wa nifaqa. ìtòfin máa pẹ́ ẹ̀mí wọn lé àwọn abu ọmọ mọ́lẹ̀ láàyè kódà umaru ṣe kótó gba islam ìbò ọmọ mọ́lẹ̀ láàyè ni alukurani ń rìn fún àwọn bẹ̀rẹ̀ bíi tí fi ń sọ yìí pé. wa idhal mawudatu su'ilati bi ayyi dhanbin qutilati bi ayyi dhanbin qutilat. àmọ́ bẹ́ẹ̀ ni wọn area tó ti dìde tó ti dàgbà àwa wo ànábì bí wọ́n ṣe tọ́ ọ wá dàgbà láàrin àwọn èèyàn tó le ọ dàgbà láàrin àwọn kì í gbọ́ kì í gbà ọ dàgbà láàrin àwọn èèyàn tí mọ́ra sọnù láàrin wọn ìwà sí tí wọ́n lè fi tọ́ ìwà rírò sí lára lágbáwá àmọ́ wá dáyọ kọ̀ wá ní bàbá báláyé tí ó sọ fún pé báyìí ni ìwọ ọmọ mi báyìí ni kò ṣe kọ̀ gbọ́njúmọ̀ ayé tí ó tírèèni ẹ̀ àlùmọ̀ tó gbà tọ́ ó ti lọ fún tọ́líbì ó ti lọ yín kàn lu ayé ọ̀hún lọ ní ta lórí. Allah.
ìdàgbà tá ànábì dàgbà ni nínú tí ń jẹ́ mímọ̀ ọlọ́run ọba àtàsí ọlọ́run ni ọlẹ́tọ̀ọ́ sí kí n kí ọ kí n ní kí àwọn èèyàn kí wọ́n bá mi kí ọ ọlọ́run wa máa ń tóun fi rọ ànábì wa lẹ̀ ẹ̀kejì tó amọ́nà sọ pé wàyí nàkàlàlà olùkọ́ràsì ìwọ ló fi níwà tí ọrẹ wà jù ẹni tá a pọ́nlé láàrin ẹ̀dọ́ ọlọ́run tí ò sẹ́ni ó tó tọ́lọ́ náà dẹ́jọ́ yé wa pé kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ bá ti wá lẹ́ ń fẹ́ mi tẹ́ ẹ bá ti fẹ́ èmi tẹ́ ń fẹ́ òun gan ẹ̀ lè rí mi torí pure ni lọ́lọ́run sọ pé kò lè nkùn tó tó tuhibuna Allah fattabi'uni yuhbibkumullahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. gbogbo ọlọ́tọ́lọ́ wá sí fún ànábì àti bí ọlọ́run ṣe máa ń tijú ẹ̀ ẹnìkan tọ́lọ́run tijú lànábì ọlọ́run tijú ànábì gan. ìtijú ọlọ́run kọ́ fẹ́ tijú ànábì pọ̀ṣọ́ lọ́pọ̀lọpọ̀ wá sí ní ọ̀fà tó bá wọ Al-Qur'an látòkèdélẹ̀ gbogbo ànábì ọlọ́run yòókù ó yí sí fọlọ́run alákọ̀ọ́mọ́ eléyìí ni ya Musa ya Dawud ó kọ́ ni inú àwọn èdè lọ́dọ̀ àwọn àfáà kéyìn ó sì pé kí wọ́n sọ pé ya Walad ọmọ kan bẹ̀ ń àpọ́nlé ò sí ń bẹ̀ bí ẹni tá a fún lọ́wọ́ àmọ́ tó bá fẹ́ pẹ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run fún ànábì lọ́wọ́ ni. ya ayyuhar rasul. ar-rasul mo pèrè òjì. ya ayyuhan nabiyyu. ànábì mo pèrè. hasbukallahu wa man ittaba'aka minal mu'minina ya ayyuhal muzammilu wa ya ayyuhal mudaffiru. ọlọ́run máa dà á pè ní torí pé ẹni tí ọlọ́run fún lọ́wọ́ ni. bọ́lọ̀ ń ṣe wá pọ́n létò yìí ànábì ọ̀sọ́ ìpìlẹ̀ nù. ó wá sọ bọ́lọ̀hùn méjì kan nígbà fẹ́ júwe ara ẹ̀ fún wa ó ní àná. ó ní bí a ṣe rí mo dún wájú yìí ànàdá wa tún náà bí Ibrahim ó lóun ní àdúrà tí baba ńlá àwọn tọrọ ànábì Ibrahim. دعوت أبي إبراهيم وبشارة عيسى عليه السلام بشارة عيسى. òun àdúrà tí baba ńlá àwọn tọrọ ń jọ kínní bisara òun sì ní ìtọ́ka Isa ànábì Isa tọ̀tọ̀rọ̀. مبشرا برسول يأتي من بعدي اسمه أحمد. ọwọ́ ajẹ́ka ọwọ́ méjèèjì tí ànábì wa sọ ní Al-Qur'ani wa sọ̀pọ́tì ẹ̀ ọ sọ̀pọ́tì tànábì Ibrahim ọ sọ̀pọ́tì ti Isa tànábì Ibrahim ò rí bẹ́ẹ̀ ní Suratul Baqara. فإبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت. ó ti dé bẹ́ẹ̀. ربنا وبعثنا ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. دعوة أبي إبراهيم. ìgbèwé tá ànábì Ibrahim máa pè tó ní wọ Ọlọ́run. ربنا وابعث فيهم رسولا منهم. inú ìdílé mi yìí. يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم أنت العزيز الحكيم. èyí ń lọ jẹ́rìí gbólóhùn yìí pé ana. دعوة أبي إبراهيم. ó wá fẹ́ kú bisara Isa. وبشارة
bizaatu Isa alayhi salam òun ni gbólóhùn tí wọ́n ń sọ yìí pé. Wa idh qala Isa ibnu Maryam ya bani Israila inni rasulullah musaddiqan lima bayna yadayya minat tawrati wa mubashiran bi rasulin yati min ba'di ismuhu Ahmadu falamma ja'ahum bil bayyinati qalu sirrun mubin mubashiran rasulin mubashiran yẹn ni pé wa bisaratu Isa alayhi salamu látara wa nabi èyí tó wá jọ̀gá wa rẹ̀ jù tó kọ́nà lójú tọ́lọ̀ ń fi wá sọ ọ́ dọ̀rọ̀ yẹn lé wa lérí pé a ní ẹ gbọ́dọ̀ sàṣàlátù fún Ọlọ́run fúnra ara rẹ̀ ló mọ bá nàbì ṣètò sallallahu alaihi wasallam kò sẹ́dá tó lè mọ bá nàbì ṣètò lẹ́yìn Ọlọ́run gbogbo àwọn ẹni wájú tí wọ́n lọ iná ọkùnrin àwọn ọ̀làfà tí wọ́n wọlé Ọlọ́run ẹnìkan ò rí léwọ̀ lẹ́yìn ànábì àsálátù ṣe ìfẹ́ ànábì Muhammad látòkè délẹ̀ òun náà ni wọ́n fi wọlé Ọlọ́run bó ṣe wá tó nínú Ọlọ́run àti nínú agbára tọ́lọ̀ fún un kẹ́gbọ̀n kan bẹ́ẹ̀ ní Al-Qur'an tá ànábì wá fi yẹpẹrẹ ara ẹ̀ tọ́gbọ́n ẹni tí ọba nílàkàyè tí ọba sì gbọ́ ànábì yé yóò ròyìn pé kò jẹ́ nǹkankan èèyàn bí wa kí ni nǹkan lára ẹ̀ ó ní anabasarum. Qul innama ana basharun mithlukum yuha ilayya. Innama ana basharun mithlukum yuha ilayya lọ́dọ̀ àwọn àfa gbólóhùn yẹn gbólóhùn bíi tẹríba parí sí ni. Ẹni tá a kó gbogbo ayé àtọ̀run lé lọ́wọ́ tó wá ní ana basharun mithlukum. Ana basharun mithlukum. Èèyàn bí yín náà ni mí. Yuha ilayya. Ìyàtọ̀ sẹ́yìn náà opportunity tí mo kàn ní pé yuha ilayya wọ́n ń gba ọ̀nà kan bá mi sọ̀rọ̀. That means ó sọ̀kalẹ̀ fọlọ́hun ó sọ̀kalẹ̀ fún ọba tó dáa ó wá jẹ́ kó lè gbé ọ̀dọ̀ àwọn ẹ̀dọ́ Ọlọ́run nírọ̀rùn kò bá má yìí sì fún wa láti gbé pẹ̀lú wa. Inú tọ́lọ̀ tó wá sí fún Muhammad sallallahu alaihi wasallam òun wá ní pé àánú ànábì wa dógóńgó ló fi jáde pé téèyàn bá fẹ́ darí nǹkan láyé àfikọ́ padà sọ́dọ̀ ànábì Muhammad níbi àánú wọn náà ànábì Muhammad àyà kan bẹ nínú Al-Qur'an tó ní ànábìyú. Awla bil mu'minina min anfusihim wa azwajuhum ummahatuhum. wọ́n ní Ọlọ́run ní ànábì Muhammad sallallahu alayhi wa sallam awla bil mu'minina min anfusihim. àti pé bá a ṣe fálù tó àtẹ̀mí wa àti dúkìá wa àti gbogbo tá a ní kò fálù tó ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àwọn afáwa ní kí ló fà á wọ́n ní tó fà á ní pé nu sẹ̀rí Islam bókù bá kú tó bá jẹ gbèsè ẹ lè kọ́kọ́ kírun sí lára ẹ lọ gbogbo gbèsè ní gbèsè ẹ ní kẹ́ kọ́kọ́ san àfi táwọn tó bá jẹ ló bá láwọn bá bùn. ọwọ́ adi sa àsùkò àná Muhammad sallallahu alayhi wa sallam. ó bá fún òun yóò kírun ta ló jẹ gbèsè ọba ló jẹ gbèsè wọn ò sì rọ́nà tí wọ́n gbà san gbèsè kò ní lè kírun sí lára kọ́mọ́lù sẹ̀ríà àìkírun sẹ́ni ní lára kò ní jẹ́ àlùbáríkà ànábì Muhammad ibi àánú ànábì wa dé ànábì ní gbogbo òkú tó bá ti wá kú tó jẹ gbèsè ẹ sí gbèsè ẹ sí mi lọ́rùn. ó lè bá a rọ. sallallahu alayhi wa sallam. ní tìtorí kóun ó lè kírun sí wọn lára kí wọ́n lè rí àlùbáríkà àwọn jẹ gbèsè gómìnàjọmọ́ná
ẹ sì gbèsè rẹ̀ hun ẹ sì sóhun lọ́rùn. àánú tí ànábì ní fún húmà ọ̀lànà wa o ló fi jáde pé ànábì la lè kọ́sẹ̀ níbi gbogbo ń ta bá gbé dání tá a fi ní fèlì gbogbo tí máa ń jẹ́ duat tó o bá fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run kódà bọ́ ọ bá pèpè sójú ọ̀nà ọlọ́run tó yá pé àyè kan lọ́lọ́run fi ọ́ sí tó o fi ń pèpè o lè jẹ́ gọ́fúnà o lè jẹ́ president o lè jẹ́ mínísítà ẹni tó wọ́ jẹ́ ní fìdí tó bá wà ọgbọ́dọ̀ lánàá. Bilmu'minina rahufur rahim. ìjọba tí ọba ti láàánú kìí sọmọlẹ́yìn Anobi Muhammad. wọ́n ní Anobi Muhammad ìgbà tó fẹ́ fọ́ọ̀mù gọ́ọ̀mẹ̀ntì ọwọ́ ara Mu'az ọmọ Jabal lọ sí Yaman Mu'az ọmọ Jabal wá dé Yaman bọ́bá áfíìsù dẹ̀ ni bọ́bá fẹ́ kírun àṣùbà fún wọn tó bá bẹ̀rẹ̀ ẹ̀rùn láti àṣùbà òòrùn ọ̀yọ́ láago 10 kì í parí rákà kan. Ọ̀dà yíò náà lọ́dà. àwọn èèyàn wá ṣe sákúwá ìlà Rasul wọ́n wá lọ sọ́dọ̀ Ànábì wọn lọ gbé Mùázù tó ọ̀run wá bá wa èyí ó gbédè yìí le jù kí ló ṣe Ànábì wá sọ fún Ànábì wá pépé ya Mùázù ó ní mo pè ọmọ Mùázù wá ń bí wọ́n gbé mi dìde. Bu'istu muyassiran la mu'assiran. wọ́n gbé mi dìde pé kí n wá ṣe ìdẹ̀kùn fáwọn èèyàn ni wọ́n gbé mi dìde pé kí n wá ní wọ́n lára. tó o bá fẹ́ kírun tí o bá mọ tó o bá kírun níwọ̀n nìkan. Ìsà sọ́lá ahadukum bin nasi. tó o bá fẹ́ kírun fáwọn èèyàn tó jẹ́ ìmáàmù wọn. Falyuqassir. o lè tó o bá ti ka Fatiha àtàfàtì àlọ́rọ̀ yẹn o lè sọ fún abiyá yàrá ẹ̀rọ bíkún. Tukazziban. kó o sì rúkú. Ìsà sọ́lá ahadukum bin nasi falyukhaffif walyuqassir. Fa inna fikumu da'ifa. Ànábì wá pín fún Ànábì ní ṣe fúfú yẹ kó o sì ṣe kúkúrú nítorí bẹ́ẹ̀ ní àwọn tọ́tẹ̀lé ọtí kírun lẹ́yìn rẹ̀. Ad-da'ifa. ọ̀lẹ ní jẹ́. Wasakima. ìbẹ́nu wọn tí ò lálàáfíà. Wasalhaja. ìbẹ́nu wọn tó fẹ́ mísì fúláìtì ọkọ̀ fẹ́ dé àlùbáríkà jẹ̀máà ni. Wa iza salla ahadukum bi nafsihi falyutawwil ma sha'a. wọ́n á gbé wọn lọ wá pé Ànábì dá pé ọlọ́ọ̀dà kí fúnra rẹ̀. falyutawwil ma sha'a. ó lè gbé ìdajì Al-Qur'ani kó fi kíra kàkan kó wá gbé ìdajì Al-Qur'ani tó kó fi kíra kàkejì falyutawwil ma sha'a. Mu'az mo bí ọ dìde mo ní àwọn èèyàn lára wọ́n gbé mi dìde pé kí wá tú àwọn èèyàn sílẹ̀ ni. Muyassiran la mu'assiran. Muyassiran La mu'assiran. gbogbo tí bá ń jẹjọba láyé tó bá yẹ bá láti ní gọ́ọ̀mẹ̀ntì àkókò padà sọ́dọ̀ ní Muhammad sallallahu alayhi wa sallam Muyassiran. Muyassiran ọ gbọ́dọ̀ ṣe ní fúfú yẹ kọ́rántí pé náà tó ń dájẹ yìí. Inna fikumu da'ifa. àwọn ọ̀lẹ tí ò ní kankan bẹ́nu tẹ́ ń dájẹ. Wasakima. àwọn èèyàn ti sick wọ́n ti kú wọ́n kú fẹ́ di Wasalhajati. kò possible mẹ́tọ̀dù ọlọ́wọ́n ọba ni kẹ́nìkan bá ti dé tó lọ fẹ́ tẹ́jì mẹ́tọ̀dù mọ́ ọlọ́wọ́n ọba lọ́wọ́ ọlọ́wọ́n dájú ìjà pẹ́ mẹ́tọ̀dù ọlọ́run ni pé a máa bẹ láyé minkum káfíìrù mọ̀ dájú fèrí. Wa minkum kafirun wa minkum mu'minun. ẹ̀sìn máa bẹ láyé mùmìnì wà nù yín gbogbo yóò lè jẹ́ mùmìnì gbogbo yóò lè jẹ́ gèfèrí. Ànábì Nuhu wádìí alayhi salatu wa salam ọ wá fẹ́ tẹ́jì mẹ́tọ̀dù ni ó ní lásìkò òun yìí òun ò ní kúrò gèfèrí ká tó fi lọ ọ wá jíṣẹ́ náà fún 950. Labisa fi alfa sanatin illa hamsina aman. bí wọ́n jíṣẹ́ yẹn lọ́lọ́run wá wò ọlọ́run ní bá mi change ẹ̀ mò ń retí tiẹ̀ mò ń gbádùn rẹ Nuhu wa ń lọ ìgbà tí ó sọ kalẹ̀ gèfèrí wá bẹ̀rẹ̀ lé ẹ̀ nínú ilé ọlọ́run wá nàró gèfèrí ọmọ rẹ̀ wá di gèfèrí ọmọ wa nù lọ wá ní ọlọ́run ọba. Innabuni min ali wa inna wa'daka al-haqqu. ní àdínú ara lé mi ní nínú ẹ̀wá dákàlẹ̀ á kú ọ̀rọ̀ rẹ tó sọ òun tọ́ lọ́jà sí. Wa anta ahkamul hakimina. ìṣèjọ́ dáríjọ́ tó ti ń dájọ́. Qala ya Nuhu innahu laysa min ahlika innahu amalun
غير صالح فلا تسأل لما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين. wọ́n wọ̀nà ẹ̀kọ́ máa wà bọ́ sínú ẹni ìgbanúrù ìdáyà nùbúwà ìmọ̀ ọmọ àgbàlá rẹ̀. قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. olùwàlọ́ bọ́sàdì ọ̀ tó o bá fẹ́ rí ju nǹkan ọgbà àwọn ẹrù ọ̀dànù ọlọ́run wá fẹ́ pẹ̀lú bọ̀. kìlà yá ná. má lọ bẹ̀ má lọ jìnnà má là mú mi ní. ọfẹ́ sọ́kọ̀ máa ń kankan ni ọlọ́run ọmọ ibi tó ti rọ̀n. ọlọ́run ibi tó ti rọ̀n. ọlọ́run ibi tó ti rọ̀n kì í pé àfọ̀ àǹtà. àfọ̀ àǹtà tó kiri òun náà sàtà yẹkùnú mọ́mìnì. àfọ̀ àǹtà ìwọ náà àbámi ṣe tí ì ṣe. a lè jẹ́wọ́ lọ́ọ̀mà wá jẹ́ àwọn èèyàn pápẹ́ tí wọ́n gbọ́dọ̀ dì mú. wàlá ṣe rabbuka láàmánà máa fi lè àrídí kulluhum jami'a àbáńtà dúkìrì òun náà sàtà yẹkùnú mọ́mìnì. wàlá ṣe rabbuka láàmánà máa fi lè àrídí kulluhum jami'a. àbáńtà dúkìrì òun náà sàtàyẹ̀kùnú mu'minina. wọ́n máa jẹ wọ́n pa pé wọ́n gbọ́dọ̀ di mùmínì kò wù mí bẹ́ẹ̀ ni mẹ́tọ́dù ní tí ọba ti mú lọ́wọ́ wàá pè bí káàdì dennis kò ní gbogbo ayé pátápátá wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí àfẹ́ gbúrò kírísítẹ́nì kan lérí rẹ̀ wọ́n mọ́ ó fèd kò lè rí bẹ́ẹ̀ mẹ́tọ́dù ọlọ́wọ́ bá ní gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí tá a pín nígbà gbogbo sufi gbogbo yẹn gbọ́dọ̀ jẹ́ sufi àfẹ́ gbọ́ àlìsúnà kan mọ́ kò lè rí bẹ́ẹ̀ gbogbo yẹn gbọ́dọ̀ dá àlìsúnà àfẹ́ gbọ́ sufi mọ́ kò lè rí bẹ́ẹ̀ àfà àǹtà. tukiri ọ̀nà sàtà yẹkùnú mọ́mìnì. wàlá ṣe rabbukala mọ̀nàmọ́ ìbílẹ̀ ní kòló jẹ̀rí ọ̀nà àbàǹtà tukiri ọ̀nà sàtà yẹkùnú mọ́mìnì. fíkùn dọ̀ífà. ọlọ́run ní ọgbà máa sọ ma jẹ́bàlì anábì ní kí n fọ́blẹ̀mù ẹ torí pé ọfẹ́ practice Islam ọfẹ́ parí àlùkùránì ìbẹ́nu wọn dọ̀íf ọlọ́bẹ̀nu wọn kí ni fọ́blẹ̀mù ẹ̀yin ìjọba kí ni fọ́blẹ̀mù yín látòkè délẹ̀ kí ni fọ́blẹ̀mù yín dọ̀íf. iná fíkùn dọ̀ífà. ẹran ti bọ́ lẹ́ńbẹ́ ní Nàìjíríà tí wọ́n lágbára rárá ẹ̀ ti ń lò bí ẹ̀ńpẹ́ lọ́lọ́run ẹ̀dá wà àdìgbò yàn yín bẹ́ẹ̀ ni. wàsẹ̀kìmà. ẹnu wọn tí ò lálẹ́ wọn lálàáfíà ọlọ́run ti practice kó ń lọ bá alálàáfíà ọwọ́ àgbè láti rẹ ní tójó lórí wọ́n pé yín sọ fún ọ yìí pé èyí lálàáfíà ń gbà kan. ó ń bọ̀ ya ọlọ́run mo tún wá fẹ́ fi hàn yí pé èmi nìyẹn fún alálàáfíà nígbà bá àná kan pọ̀ fẹ́ kú mo ní kò yè. kullukum marid. kullukum marid. illa man shafaytu. wọn lálàáfíà àwọn èèyàn lálàáfíà àlàáfíà health ara ní dààmú àwọn ẹ̀dá àlàáfíà òsì wípé wọn ò ní má wọn ti lè jẹ́ gọ́ọ̀mẹ̀ntì kan máa destroy àwọn èèyàn ọlọ́run ẹ̀ destroy èèyàn ànábì ẹ̀ destroy èèyàn islam ẹ̀ destroy èèyàn. iná fíkùn dọ̀ífà wàsẹ̀kìmà wàsàlẹ̀ àjàtì. wàsàlẹ̀ àjàtì kò sẹ́ni tí ò ní bùkátà kò sẹ́ni tí ti ń fẹ́ kò sẹ́ni tí ò níbi tí ń lọ kò sẹ́ni tí ò ní àjẹ́ndà kò sẹ́ni tí ò ní tó fẹ́ dà ẹ̀fọ́ náà lè fún ẹjẹ wọn dá tí wọ́n fẹ́ dà ẹ̀tún wọn lẹ̀ ẹ̀fọ́ èèyàn ẹ̀yọ àwọn èèyàn kún un gbèkùn ẹ̀yọ wọn kún un gbèkùn ànábì ẹ̀dáyé jẹ kì í dáyé ṣe ànábì gọ́ọ̀mẹ̀ntì tiẹ̀ tó bá fẹ́ fọ́ọ̀mù tó bá gbé nǹkan kalẹ̀ báyìí á ní gbogbo yẹn tẹ́sítì ẹ̀ right èyí tó bá kú lòun ó mu ó sì lè má rí mu. Allah sallallahu alayhi wa sallam. ànábì nu ra'amu. Orísun muyassiran la mu'assiran. wọ́n gbé mi dìde ní wípé kí n wá ṣe ìdẹ̀kùn fún àwọn èèyàn yìí gbọ́dọ̀ fara ni wọ́n. bí balance tá àná bí balance
lára àwọn ànábì Ọlọ́run tó balance láti manage àwọn ẹ̀dọ́ Ọlọ́run lọ́lọ́run fi ní wa innaka la'ala khuluqin azim. innaka la'ala khuluqin azim. ìsà tó bá rí bẹ́ẹ̀ mò ń kí ẹ kò sí ti ń jẹ́ sàràtù mò ń kí ẹ ọba mi manage àwọn ẹ̀dá mi ẹ̀yin náà ń ṣiṣẹ́ kọ́lọ́run ó lè kí yín ẹ ṣiṣẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́run ó kí yín ó lè sẹ́kù àfikọ́ dẹ́s wàá ná wàá fáwọn ẹ̀dọ́ Ọlọ́run nìkan wàá tọ́nà alẹ́ fún wọn ló fi lè sẹ́kù kí kó pamọ́ tẹ̀ kó pamọ́ òun kò bí ẹ sẹ́kù o. ẹ fìrì àwọn ẹ̀dọ́ Ọlọ́run èyí ọlọ́run sọ fún wa ní ká má yàyọ̀ kọ̀ra àmì ẹ̀tú àwọn ẹ̀dọ́ Ọlọ́run ẹ̀tú wọn sílẹ̀ nínú gbèkùn èyí gbọ́dọ̀ máa ké kíkẹ́ ẹ̀dọ́ Ọlọ́run lérí ilẹ̀ Ọlọ́run ọba kí wọ́n máa ké kárọ́ máa ní àwọn ẹ̀dọ́ Ọlọ́run àárọ̀ Ọlọ́run náà ní ara ti ní. ní pé ẹ bá mi mánéjì àwọn èèyàn mi ẹ bá mi mánéjì àwọn ẹ̀dá mi ẹ bá mi tú wọn sílẹ̀ ẹ jẹ́ kárọ̀ dẹ̀ wọ́n ara gbọ́dọ̀ dẹ̀ yàn ìdẹ̀kùn ní ìjọba Anobi Muhammad sallallahu alayhi wa sallam ìdẹ̀kùn ní ìjọba Islam wá ìtọ́jà sí pé tá a mùsùlùmí bá dé bẹ́ẹ̀ ní kó le báyìí lẹ́sìn kejì bá dé wọ́n wà mánéjì ẹ̀ ibi tẹ aṣojú tá a fi ń ṣe ẹran ti pẹ́ ẹ̀fọ́dì ṣaṣojú Islam ni ẹ̀rọ fisẹ́ǹsì Islam dáadáa kóòtù ìjà pé njọ́ ta bá fẹ́ dìlífà tẹ́nì kankan bá dìlífà fọlọ́hún nínú yín kẹ́lẹ́ balance isi Anobi Muhammad sallallahu alayhi wa sallam Anobi ma bó ṣe mánéjì àwọn ẹ̀dọ́ Ọlọ́run ẹ̀dá gbọ́dọ̀ ma báwo ló ṣe fẹ́ mánéjì àwọn ẹ̀dọ́ Ọlọ́run tí wọ́n fi balance níbi àánú ìwà àwọn fẹ́ wù pẹ̀lú wọn tí wọ́n fi balance ẹ̀kọ́ tó náà ń tà Anobi kọ́ máa sọ ọmọ jábàdì yẹn ẹ̀kọ́ àwọn ni ẹ̀kọ́ tó yẹ kí gbogbo àwa tọ́lọ̀ wọn bá fúnra ara rẹ̀ tó fi ṣàṣojú lórí ilẹ̀ ẹ̀kọ́ òun ló yẹ ká lò ká gbọ́ wọn àwọn èèyàn gbọ̀nà tí ó rọ̀ wọ́n lọ́rùn ká má gbé wọn gba ọ̀nà tí ó ṣe kí ni tí ó ní wọn lára. sàṣàlá dùkùn bí nọ́ọ̀sì balẹ̀ yóò ha fíbù báyìí náà fi kún mú dọ̀yìn bá wa sẹ́kìmá wa sàlẹ̀ hajati wà ìsàṣàlá àdùkùn bí nọ́ọ̀sì yìí balẹ̀ yóò tawil máa ṣá. Anobi ló kọ́ ìdá rẹ̀ nù ọba wa kí fúnra rẹ̀ Anobi ló bá fẹ́ kiri diagnose yìí pé níjọ ọba ti rí pé ó lead àwọn ẹ̀dọ́ Ọlọ́run ṣe é ní wọn. àmọ́ pélé ara rẹ ní gbogbo tó bá wọ̀ ní òfin ara rẹ ṣe ìwọ ló lára rẹ para rẹ kọ́ gbọ̀dà lámọ̀rẹ́ rẹ rú Anobi yọ kàn án àmọ́ àwọn ẹ̀dọ́ Ọlọ́run tó lead tó manage wọn o tó ọba ti manage àwọn ẹ̀dọ́ Ọlọ́run wàá lè balance ìmanage ẹ̀dọ́ Ọlọ́run yẹn ẹ̀sìn tá à ń sìn tá à ń fa tẹ̀sùbá yìí nìkan kọ́ lẹ́sìn o káàkiri kíwájú wo dúdú yìí nìkan kọ́ lẹ́sìn o káàmọ̀ paramaka káàmọ̀ lọ káàmọ̀ bọ̀ nìkan kọ́ lẹ́sìn o Ọlọ́run ọjọ́ ọjọ́ gbogbo ẹ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa ni o. فاقرؤوا ما تيسر من القرآن علم سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه. Wọ́n gbọ́dọ̀ takora wọn ọ̀rọ̀ Anobi nu Kùránì wá gbé dédé tá Anobi sọ lẹ́nu Al-Kùránì náà wá sọ bẹ́ẹ̀. فاقرؤوا ما تيسر من القرآن. tó bá nǹkan fẹ́ kírun kí n tó bá rọ̀ Ọlọ́run nínú Al-Kùránì ní kò ké Fatiha lọ́rọ̀ yẹn bẹ̀ lẹ́yìn Fatiha ní tó bá rí òkèlè. علم أن سيكون منكم مرضى. Ọlọ́run tó dáhà tó tẹ̀lé ọ tí wọ́n tó lẹ́yìn rẹ̀ aláàárẹ̀ ń bẹ́nu wọn wọ́n kàn fẹ́ dẹ́rù bárúkà jàmáà ni. وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله. Ọlọ́run ní
nínú àwọn tó tó tẹ́tẹ̀lé ọ tí wọ́n ń kírun òní tọ́já sí pé wọ́n kẹ̀ fẹ́ jẹ́ àlùbáríkà jẹ̀mọ́ kó wọn máa bá tiẹ̀ lọ́kọ́ lọ wá oríire ọlọ́run ojú rẹ ọlọ́run ọba lórí ilé ọlọ́run ọba ni. وآخرون يقاتلون في سبيل الله. ń bẹ́nu wọn tó pa àwọn ọmọ ogun ni wọ́n. tọ́ka sáré wá pé jájọ́ yìí rẹ̀ ìsìn lọ kò ní torí ẹ̀ dúró. Islam létò. فاقرؤوا ما تيسر منه. Bọ́bá wo ẹ̀sìn Islam látòkè délẹ̀ tí fi ń jẹ́ dínú rama wà dínú afu. Ẹ̀sìn forgiveness ni, ẹ̀sìn tí kẹ̀yàn ni, ẹ̀sìn tí rọ̀yàn lọ́rùn ni. Kí ni wọ́n bá débi kọ́sírù lọ́ba fẹ́ rìnrìn àjò kírun méjì. Kí ni Islam bá débẹ̀? Ìrọ̀rùn lọ́ba débẹ̀. Ànábì ló tí wọ́n gbé mi. Kódà Ànábì sọ pé dandan ni ẹ gbọ́dọ̀ kí o. Torí sàárà ni wọ́n fi ṣe fún yẹn sì gbọ́dọ̀ tẹ́wọ́ gbà á. Bọ́ọ̀bá wa lọ lágídí òsì bẹ̀rù Ọlọ́run ara àárẹ̀ ọ̀wá nígbẹ́njọ́ mi tí wọ́n náà mọ̀ para àárẹ̀ ògbé. Báyìí Ànábì ọba lánàá yẹn kalẹ̀ fún wa pé kí méjì ọ̀ngàn ọmọ pé ọmọ kí ọmọ tó gbé ni. Ìdẹkùn òun náà wọ́n tún bá débi ní ojú ogun. Ẹ̀ ń jagun lọ́wọ́ àfẹ́kẹ́mi yóò wéṣì. Kọ́ wa lọ́ọ́ ka ìlànà ẹ̀rìn wọ́n pa ọ́. Ẹyọ kan ni o kíkọ́ tara kọrísọ́ náà. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. ìlànà yìí bá nàbí fílẹ̀ fún wa níbi àánú ìlànà wo ni a lè fi ṣe ìtìjẹ́ government ní kẹ́fì lè balance àánú gbọ́dọ̀ wà àánú agbọ́dọ̀ láàánú àwọn ẹ̀dá ọlọ́run lójú ẹ̀dá ọ̀gbọ́dọ̀ lóun fẹ́ darí ayé àmọ́ jẹ́jọba kan kọ́ máa wò pé ẹ̀ bá sùkúrú dọ̀tún la mẹ́wàá kọ̀ọ̀kan mi. Bọ́ ọba ti ní ọkàn tó o sì ṣe wá jákujàku bí ọba kú náà ní sunkún ẹ̀. Àwa náà sọ fún ọ pé kọ̀ọ̀kan wa náà. So dasmith yìí pé gbogbo nǹkan pátápátá ó ti pé sára Nabi Muhammad sallallahu alaihi wasallam ilé kana lakum fi rasulillahi. Uswatun hasanatun. Arjullaha wal yawmal akhir wa dhakara Allah kathira. Ọlọ́run bí Ọlọ́run. Àbíánú Ọlọ́run àbíbẹ́ Ọlọ́run. Má ṣe yí láti máa fẹ́ nìkọ̀ọ̀kan wa. Má ṣe eléyìí láti máa fẹ́ nìkọ̀ọ̀kan wa. Ìlú Kwara ẹ̀rọ kẹfà balẹ̀ bàbá àdìmọ́sá àdúrà rú. Wọ́n ní ẹbí ara balẹ̀. Ọlọ́mọdé Kwara rú. Ọlọ́mọdé Kwara rú. Ọlọ́mọba Kwara jẹ́. Ọlọ́mọba Kwara jẹ́. Àwọn tí ń ṣe ọlọ́mọ.